fídíò tí mo ṣe lánàá so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ mi yé àti pé bí mo ṣe sẹ́ẹ̀tì rẹ̀ ó fẹ́ jẹ́ kí ahọ́n mi lọ so tó fà tí mo fi delete rẹ̀ nìyẹn kí wọ́n tún àlàyé yẹn ṣe. bàbá Mudir Markaz wọn ò sọ wípé wọn ò takò gbólóhùn Ọlọ́run tó lọ́wọ́ bá sọ pé falabitha fihim alfa sanatin illa 50 aman wọn ò takò. tẹ́bá lọ wo gbẹ̀yìn ọ̀rọ̀ tí bàbá Mudir Markaz sọ bàbá Mudir Markaz sọ wípé Ọlọ́run bá máa bá wa sọ pẹ̀lú lugatul mushahada so lugatul urf lugatul idrak language of appearance lọ́lọ́mọ fi ń sọ̀rọ̀ bí nǹkan bá ṣe ní lọ́dọ̀ tiwa lọ́lọ́run sì fi bá wa sọ̀rọ̀ so ẹ̀rí sì wà lórí eléyìí gan-an nínú Al-Qur'an tàbí bá lómi tó bá ń tú Al-Qur'an tó bá dákọ̀ sàmáwúyà yìí yóò tún ní sámà tó bá tún ní sàmáwúyà yìí yóò tún ní sámà tó bá tún ní sàmáwúyà yìí yóò tún tún sámà kò sì rí bẹ́ẹ̀. kódà àwọn sàmáwá àti tọ́lọ́wọ́ máa ń dákọ̀ ní Al-Qur'an yẹn gbogbo ẹ̀ kọ̀ọ̀kan ló ní ìtumọ̀ rẹ̀. wọ́n lọ́wọ́ fẹ́ lu sámà táyé ọlọ́wọ́ bó ṣe ìdọ́fà rẹ̀ ọlọ́wọ́ bó da ọkọ̀ ayé náà. For example, Talha fẹ́ sọ̀rọ̀ Talha bá ń sọ pa masabih látara masabih ní ní sínú àwọn language of appearance náà ni Ọlọ́run ní pé wala qad zayyana as-samaa ad-dunya bí samaa ad-dunya bẹ́ẹ̀ sama táyé nù àwọn Ọlọ́run la kọ́ sọ̀bà atmosphere akọ́ sọ̀bà sama táyé bí masabih pẹ̀lú àwọn àtùpà pẹ̀lú àwọn lamps. Ọlọ́run bá lo mọ̀sọ̀bí bẹ́ẹ̀ torí pé tó bá fi lè jábọ́ láti òkè tán bá lẹ̀ bọ́lẹ̀ látòkè bí ó ṣe gbé lójú àwọn èèyàn ó dàgbé bí láǹpù gúngùn ní tí wọ́n lẹ̀ láǹpù láti orí òkè bí ó ṣe lọlẹ̀ lọ́lọ́run fi lo misbah lọ́run fi lo mọ̀sọ̀bí so tó bá sì lọ ní ká wò lọ́dọ̀ àwọn scientist àìpé mẹtẹ́ríọ̀dì ni òun ni kẹtọ́lọ́run bá ń sọ̀rọ̀ nípa àpáta kan tó wà ní spéèsì tọ́lọ́wọ́ alẹ́ kalẹ̀ tó fẹ́ lò kọ́ nìyẹn tí wọ́n wo ní àlùkò for example ní sí ọ̀rọ̀ tọ́lọ́ sọ pé wa ila al-ardi kayfa sutihat ẹ̀yẹ tó wòye sí ilẹ̀ ayé bá ṣe tẹ̀ sí Ọlọ́run bá tẹ́lẹ̀ ayé ni lóòótọ́ Ọlọ́run bá lo gbólóhùn pé bá ṣe tẹ̀ bó ṣe hàn sí Ọlọ́run ṣe lò wọ́n náà ṣe geography wọ́n náà ṣe understand bí ọ̀rọ̀ ilẹ̀ ayé ṣe rí wọ́n rí kórí ogudo ni torí intabafile tẹ́ kalẹ̀ kò lè possible kó jásí pé àwọn ilé wà lálẹ́ àwọn ilé wà lọ́sàn àwọn ilé wà lóru lugatul mushahada lọ́rọ̀ ọmọ fi ń sọ̀rọ̀ kò wá kí n ṣe níbi àwọn kan yìí nìkan ọlọ́run mọ́ lugatul mushahada bákan náà níbi ọjọ́ àwọn àkókò gẹ́gẹ́ ní years ìwé náà ló ṣẹlẹ̀ níbi tí Ànábì Nuh bàbá Mudir Markaz máa ti máa ń sọ wọn ni farabalẹ̀ yọkọ ìpè ọ̀rọ̀ mímọ́ ṣe wọ́n sọ kílẹ̀ kan Al-Qur'ani kò ń ṣe kódà kò ń ṣe usul fiqh àti al-hadith nìkan lè fi tú Al-Qur'an àwọn ọmọ oríṣiríṣi wà láti lè fi tú Al-Qur'an so lára tí ó fi yọ mọ̀ wò tábà ń sọ̀rọ̀ tábà fẹ́ ka yes torí pé lóòótọ́ Ọlọ́run bá sọ́dọ̀ Al-Qur'ani pé falabisa fihim so alfa sanatin illa 50 aman àwọn èèyàn tó ní 950 years gbogbo ìmọ̀lá àwọn èèyàn lòlú ẹ̀ kò ń sọ ọjọ́ orí Ànábì Nuh Ọlọ́run bá ń sọ eye ìgbà tó fi wà láàrin wọn tí fi ń pè wọn ní 950 years Ànábì Nuh jù báyìí lọ máa gbọ́ bàbá Mudir Markaz sọ pé ayé Al-Qur'ani wò rí bẹ́ẹ̀ ìmú tí bàbá Mudir Markaz sọ wà understand ní sí tábà ń sọ ọ̀pá yẹ bẹ̀rẹ̀ látòrí seconds ó bẹ̀rẹ̀ láti seconds ló lọ sí minutes láti minutes ló lọ sí hours láti hours ló lọ day so day kí ló ń fa day bẹ̀rẹ̀ látòrí dawaron al-ard hawla nafsiha bí ilẹ̀ ayé sí máa ń rotate òun bí ilẹ̀ ayé bá ń rotate òun yóò máa fà tílẹ̀ máa sún kílẹ̀ máa mọ́ bí ilẹ̀ bá ti wá sún bí ilẹ̀ bá ti máa ọjọ́ kan so ọjọ́ méje ọdọ́sẹ̀ kan ọ̀sẹ̀ mẹ́rin àti ọjọ́ díẹ̀ oṣù kan so Ọlọ́run wá fẹ́ ṣàlàyé oṣù pé oṣù mélòó la kà tí ó fi máa fi jẹ́ ọdún Ọlọ́run sọ báyìí pé inna 'iddata ash-shuhuri 'inda Allahi 12 shahran fi kitabillah
ẹ̀sìn báwọn ìpè tọ́wádẹ́ká ka ẹyọ oṣù káfíńdì ọdún kan lọ́dọ̀ ọlọ́run 12 náà nínú tírà ọlọ́run kò sí ní Al-Qur'an nìkan kódà nínú báíbù nínú àwọn ìwé tó ti síwájú náà ọlọ́run sọ pé yawma khalaqa as-samawati wal-ard tọ́lọ́wọ́ tafsir àwọn afá lórí ẹ̀ wà á rí i pé àwọn afá ń tu pé ọjọ́ yẹn bẹ̀rẹ̀ sí ní ká àwọn ọdún yẹn láti ìgbà tọ́lọ́run bá ti dá sánmà àti ilẹ̀ ni. So samawat lọ́lọ́run bá lò samawat wọ́n jẹ́ kó yé wa pé jamu samawun pé ó lè jẹ́ samawat aw samaat so ẹ̀yà mú bẹ́ẹ̀ pé samawat bẹ́ẹ̀ kò yẹ ṣe sánmà ayé yìí nìkan ọlọ́run kọ́kọ́ dá space before kó tó dá ilé ayé torí pé ayé tá a wà yìí inú sánmà ló wà inú samawu láyé wà nínú àwọn samawati tọ́lọ́ba wí ẹ̀ náà láyé wà pé khalaqa samawati wal ard so ayé nínú space ló wà space gẹ́gẹ́ fún ààrẹ samawu ni torí ọlọ́run pé space ní sama nínú súra kan náà Qur'an tọ́lọ́run sọ wípé was-samaa banaynaha bi aydin wa inna lamusi'un was-samaa space tẹ́rí ẹ̀ banaynaha àwọn ọlọ́run la build ẹ̀ bi aydin a fi lot of strength àfi agbára la fi bíúdì ẹ̀ ó sì sáwọn orí òfurufú lọ́wọ́ bá ń sọ wa inna lamusi'un àwọn ọlọ́run á máa fẹ́ sí gbogbo ìgbà ní space máa fẹ́ sí. So ìdí máa fẹ́ sọ mẹ́rin pé ọlọ́run máa sọ̀rọ̀ pẹ̀lú language of appearance. So tẹ́lá wò nísìnyí tẹ́lá ní ká wo ọjọ́ so hours mélòó láàrin lọ́jọ́ kan tí ó fi ọjọ́ hours mélòó láàrin nínú ilé ayé yìí torí pé ayé tàwa yìí planet kan tabako nínú planet tàwa yìí tabako sí Mars planet kan ni tabako nínú Mars tabako bọ́ sí Jupiter planet kan ni ayé ọ̀dọ̀ tiwa ní sẹ́ hours tàbí ọjọ́ kan 24 hours ni àmọ́ tabani ká wo ní òṣùpá torí pé òṣùpá náà dàbí ayé ni bí ẹ bá lè bọ́ sínú òṣùpá báyìí bí ayé ṣe tẹ́ pẹlẹsẹ yìí náà ní òṣùpá náà tẹ́ pẹlẹsẹ tàbá wò pé ọjọ́ kan nínú òṣùpá sẹ́mi ẹ̀ tó jẹ́ ọjọ́ kan nínú òṣùpá 21 days ti wà ní ló fà bí ayé sí máa ń rọ kiri tó fà tó yẹ pé bàtí ayé bá ń rọ kiri ká báyé bá fi lè rọ kiri ká òun 1 year nù bó òṣùpá bá fi lè rọ kiri ká òun 1 month nù 1 month lọ́dọ̀ tiwa ọjọ́ kan nínú òṣùpá. So tàbá tó bá kó ń bẹ́ẹ̀ for example ní sìn ẹ̀mú pé 365 days yóò di 1 year ní lọ́dọ̀ tiwa tó bá tí ayé yìí tó bá fi revolve òun àmọ́ tàbá ní ká lọ sínú Mercury ọdún kan nínú Mercury tiẹ̀ 88 days ni 88 days táyé ni tàbá tó kó ń bẹ́ẹ̀ bá lọ síbi Jupiter ọdún kan níbi Jupiter 12 years táyé tiwa ni ìtumọ̀ yẹn ni pé 365 days times 12 òun ni ti Jupiter ẹ wá wọ Ọlọ́run gbogbo planet kọ̀ọ̀kan yìí ayé náà ló gbé ó wà náà lọ́kọ̀ ánìbí tọ́lọ́run bá sọ wípé in yasha yudhhibkum wa ya'ti bi khalqin jadid tó bá wọ Ọlọ́run lè mú yín kúrò kọ́lọ́run wá mú àwọn tó jẹ́ àwọn ẹ̀dá mi yàtọ̀ sí Ọlọ́run lè má dá wọn sí orí al-ardu tí ó lọ dá wọn sórí Jupiter àbí kó dá wọn sínú Mars àmọ́ lọ́wọ́ rí i pé ayé yìí ló dùn gbé jù lọ́wọ́ rí i pé ayé yìí ló dùn gbé fún wa lọ́wọ́ fi wá lọ ni Ọlọ́run bá fi fẹ́ wá sí ni Ọlọ́run bá fi ṣe kíni ni Ọlọ́run bá fi fẹ́ wá sí ayé tó fi ń dáa jù pé wal arda wada'aha lil anam Ọlọ́run bá gbé ayé kalẹ̀ fún living beings ó lọ gbé síbi Goldilocks zone ibẹ̀ ló fi ń dáa jù fún ìdá omi ènìyàn Ọlọ́run lè gbé ayé kó bẹ́ẹ̀ kó wọ́ kó bẹ́ẹ̀ kó fi Mars síbẹ̀ ó lè wọ́ Mars kó bẹ́ẹ̀ kó fi Jupiter síbẹ̀ ó gbọ́ Ọlọ́run bá ṣe kíni Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ sẹ́wárí kọjú mi máa pọ̀ jù Ọlọ́run bá sọ náà lọ́kọ́ ni pé wa inna yawman 'inda rabbika ka alfi sana sẹ́yìn ọjọ́ lọ́dọ̀ tí wọ́n tàn pé 25 hours yẹn tàn pé 24 hours yẹn lọ́dọ̀ Ọlọ́run bá sẹ́mi tó jẹ́ ọ̀dọ̀ Ọlọ́run bá ní sí báyìí so Ọlọ́run bá sọ fún wa pé 1000 Ọlọ́run sọ pé 1000 years lọ́dọ̀ tí lọ́dọ̀ tó lọ́wọ́ ọjọ́ kan ìdáfìmọ̀ ní pé mímọ̀ tẹ̀ ọdún bẹ́yìn bá ní kẹ́ ẹ̀ máa ká bẹ́yìn náà bá ní kẹ́ ẹ̀ máa ká tàbá tí wàá kó bẹ́ẹ̀ Ọlọ́run tó sọ ní Al-Qur'ani pé ta'ruju al-mala'ikatu war-ruhu ilayhi fi yawmin kana miqdaruhu 50,000 sana Ọlọ́run bá sọ pé báwọn màláíkà tó máa fẹ́ kú nílẹ̀ ilé ayé tó máa fẹ́ bá wọn Ọlọ́run lókè wọ́n sì máa ń sáré sí tẹ́bá ní kẹ́yìn ká lọ́jọ́ ọjọ́ tí àti yẹ́sì tí èyí tí ó máa jẹ́ ní 50,000 years àwọn ọ̀dọ̀ tiwa ẹ̀kan náà ni wọ́n wà
ọ̀rọ̀ wọn dàgẹ́ bí èmi àti lọ́dọ̀ àwọn ní ọ̀dọ̀ àwọn sáyẹ́nsì à ń pè kíní kan ní al-izaha awil masafa ìdá pé ní al-izaha ó ní bá ṣe máa ń lo ọ̀tọ̀ ní distance táwọn sọ̀rọ̀ pa al-izaha ẹ̀jẹ̀ ká ẹ̀mẹ́jẹ̀ gbé wa lọ sínú sáyẹ́nsì izaha ń túmọ̀ distance ni pé láti yàyí síbẹ̀ yẹn láti yàyí síbẹ̀ yẹn so al-izaha láti yàyí síbẹ̀ yẹn sọ̀rọ̀ pé 50 kilometre ní ká sọ bẹ́ẹ̀ pé 50 kilometre ní èmi wá sáré àfa yìí wá rìn lóòótọ́ àfa yìí síwájú mi débẹ̀ àfa yìí ṣe kí ni òun lọ́ra débẹ̀ torí pé ìsáré tèmi mo sì calculate rẹ̀ ó yàtọ̀ sí bóun sí rìn yẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ ayálùkọ́ ni pé ta'aruju al-malaika wa ruhu màláìka tàbí méjì Jibril tó bá fi wá sí sálẹ̀ tó bá fẹ́ wá sọ́dọ̀ Ọlọ́run lókè wọ́n sì máa ń sa eré yẹn tí wọ́n ní ká ká lọ́dọ̀ tí 50 years ni Ọlọ́run bá ń sọ lughatul mushahada àti lughatul urf wal idrak so bẹ́ẹ̀ ni tàwọn anábì ní òun náà kódà ká tó fi léwu náà lẹ́gàn ọ̀rọ̀ tó lọ́wọ́ tó kọ́ fadarabna ala adhanihim àwọn ọmọ wa di wọn létí pa so a di wọn létí pa fil kahf sinina adada wọn á lu àìmọye yẹ́sì bẹ́ẹ̀ ọ̀tọ́ wọn fẹ́ sálàyé yẹ́sì lọ́dọ̀ tiwa táwa bá fẹ́ gbọ́ yìí so Ọlọ́run wa sọ pé walabithu fi lọ́dọ̀ tiwa nísìnyí tí wọ́n ní ká kà pẹ̀lú sólà tó pé sólà àti lúnà la máa fi ń ka ọdún lọ́dọ̀ tiwa táwa fẹ́ kà nísìnyí báyìí 300 and aka ní táwa ní ká kà ní sólà years 300 years ni tí sábẹ́ aka pẹ̀lú lúnà wọ́n yẹ pé 309 years kásá fi lé wọlé sẹ́rí àwọn anábì Nuhu alayhi salatu wa salam ìdẹ́dà tó lọ́wọ́ bá dá wọn ó yàtọ̀ sí ẹ̀dá tiwa báwọn sì máa ń lò gbèsè ayé tiwọn ẹni báwa sì máa ń lò pé àwọn lọ 24 hours láyà bí àìní 24 hours in one day àbí 7 days òní a week àbí 4 weeks àti àwọn ọjọ́ díẹ̀ òní 1 month àbí ọ̀dọ̀ àwọn anábì Nuhu ó lóun bá sì ṣe ọ̀dọ̀ tiwọn ó máa ń yá púpọ̀ ó máa ń yá àwọn náà ń sẹ́mi bá náà ṣe ń sẹ́mi ní pé ẹni yìí kú ní 60 years ẹni yìí kú ní 70 years àmọ́ ọjọ́ tí wọ́n àwọn kan sọ pé ó gùn àwọn kan sọ pé ọjọ́ tí wọ́n lọ́dọ̀ tiwa ó gùn gan àmọ́ lọ́dọ̀ tiwọn ó máa ń yá bí ẹ bá ní kí a máa ká bẹ́ẹ̀ sì máa ń lò bí sáyé tiwọn tẹ́ni wọ́n fi ń gùn gan lọ́dọ̀ tiwa tó bá ní ká máa ká yóò máa jásí pé 950 years ni òun ló bí gbólóhùn tó lọ́dọ̀ pé falabisa fihim alfa sanatin illa 50 aman ẹni tó bá wù kó bá wù ọ bìlífù tó bá wù ọ kó má bìlífù ní tí bàbá Mudir Markaz sọ bẹ́ẹ̀ ni pé lughatul mushahada tó bá lọ wọ gbẹ̀yìn ọ̀rọ̀ tí bàbá Mudir Markaz sọ yẹn bàbá Mudir Markaz sọ yìí pé alukurani a máa sọ̀rọ̀ pẹ̀lú lughatul mushahada wọ́n máa sọ pẹ̀lú language of appearance so ọlọ́run jẹ́ kó gbọ́ yé so ọlọ́run kó sànù wọlé.